ìyá Mohbad wọ wàhálà Primeboy ló pè é lẹ́jọ́. Ẹgbìnrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ ikú olóògbé ọ̀dọ́mọdé olórin hip hop ilẹ̀ wa ní Ìlérí Ọládìméjì Alọ́ba tí gbogbo èèyàn túmọ̀ sí Mohbad torí pé láti ìgbà tó ti jẹ́ pé Ọlọ́run ni oríṣiríṣi ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú rẹ̀. Ní báyìí ọ̀rẹ́ minú rẹ̀ láti kékeré Owódùn ní Ibrahim tí wọ́n tún ń pè ní Primeboy ló tún pe ìyá Mohbad arábìnrin Abọ́sẹ̀dé Adéyẹmọ Alọ́ba ní ẹjọ́ fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tó sì ní kó san 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtanràn. Ní oṣù kẹwàá ọdún 2024 ni Primeboy ti kọ ìwé ẹ̀sùn yìí látàrí bó ṣe ní ìyá Mohbad ní òun pẹ̀lú ọmọ òun jọ ní ìfàǹfà kí ó tó jáde láyé. Tẹ́ ò bá gbàgbé kí ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ni Mohbad ti jẹ́ Ọlọ́run nípè. Láti ìgbà náà ni wọ́n ti ń fa gbùrù lórí ikú rẹ̀ tí gbùrù pàápàá ń fagbó. Nínú lẹ́tà ìpẹ̀jọ́ láti Ìkẹjà High Court tẹ̀wọ̀n ìbílẹ̀ Media Concept rí lójú òpó ayélujára Instagram Primeboy ní ọjọ́rú Wednesday ọjọ́ 19 oṣù kejì ọdún tí a wà yìí ló ti koro ojú sí ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ẹni afẹ̀sùnkàn ṣe ní ọjọ́ 28 oṣù kẹta ọdún 2024 tí fọ́nrán rẹ̀ sì ń jà ràyìn lórí gbogbo ojú òpó ayélujára. Abala lẹ́tà náà kà báyìí pé ẹ ó sanwó ìtanràn tó jẹ́ 50 mílíọ̀nù náírà tó máa dúró gẹ́gẹ́ bí owó gbà má bínú fún ìbanilórúkọjẹ́ píparọ́ mọ́ni lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ọjọ́ 28 oṣù kẹta ọdún 2024 níbi tí ẹ ti fẹ́ sọ mí di èèyàn yẹpẹrẹ ẹ fẹ́ bà ọmọlúàbí mi jẹ́ lójú àwọn aráàlú. Ó kádì lẹ́tà náà nípa fífún ìyá olóògbé náà ní ọjọ́ 42 láti fèsì lé lẹ́tà náà tàbí kí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lẹ́yìn rẹ̀.